Ẹ kú dédé ìwòyí o, ìròyìn lérèfé ni mo mú wá sí etí ìgbọ́-yín láti ẹnu ọmọ yín ìyáàfin Lydia Ọbọ́fálẹ́yẹ. Gbajúgbajà òǹkọ̀wé àgbáyé ní Lerefe Toni ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká ṣàlàyé ní kíkún ní ọjọ́ Ìṣẹ́gun bí òun ṣe kọ̀ jálẹ̀ láti gba ìwé ìpè lọ́wọ́ ìjọba United States Embassy sí ìfọ̀rọ̀wánilẹ́nuwò físà mìíràn nínú oṣù kẹsàn-án nítorí pé ọjọ́ 11 oṣù kẹsàn-án tí wọ́n fún òun kò bá òun lára mu. Ó wá tẹ̀síwájú nínú àlàyé rẹ̀ wípé ọjọ́ yìí ti di ọjọ́ àmì ní orílẹ̀-èdè US lẹ́yìn ìgbà tí ìkọlù-kọgbà búburú tí wọ́n kọlu Twin Tower ti ọjà àgbáyé Twin Tower of the World Trade Center ní New York City àti àwọn ibòmíràn ní ọjọ́ kan náà yìí, September 11, ọdún 2001. Ṣóyínká tí ó ṣàpèjúwe ara rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó gbé àṣà lérí sọ wípé ó rí bákan sí òun bí ẹ́mbásì ṣe wá mú ọjọ́ kan náà yìí láti wá tún ìfọ̀rọ̀wérọ̀ físà mìíràn ṣe. Ó sọ ọ̀rọ̀ yìí jáde ní Medium Palace tí àkọlé rẹ̀ jẹ́ "Swagger tí kò lópin, ìdí àmì nínú ojú funfun, Unending Swagger, ìdí àmì in whiteface", èyí tí wọ́n ṣe ní Kogi Harvest Gallery, Freedom Park, Lagos Island. Ṣóyínká, ẹni tí ó máa ń bu àtẹ́ lu ààrẹ Donald Trump ti orílẹ̀-èdè US, ṣàlàyé bí ó ṣe gbàwé nínú èyí tí wọ́n ti kọ sẹ́yìn láti bí ọjọ́ 23 oṣù kẹwàá October 23, ọdún 2025 tí ó sì ń kan òun lóminú wípé kí ni ó wá ṣẹlẹ̀ yìí. Àwọn ìgbìmọ̀ tí wọ́n rí sí ọ̀rọ̀ ṣíṣe ètò físà consulate ti kọ́kọ́ ránṣẹ́ sí Ṣóyínká pé kí ó mú físà rẹ̀ lọ sí Lagos Embassy fún wíwọ́gi lé ohun tìkálára rẹ̀ physical cancellation, èyí tí Lerefe ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ìsọkúsọ. Ó wá béèrè lọ́wọ́ àwọn tí ó wà pẹ̀lú rẹ̀ bóyá a rí ẹnìkan tí yóò lọ bá òun fún wọn ní ìwé náà ní ẹ́mbásì kí ó sì dúró gẹ́gẹ́ bí òun. Ó tún wá sọ síwájú wípé ó pọn dandan fún òun láti ṣe ìpàdé ìròyìn yìí press conference nítorí kí àwọn ènìyàn tí ó wà ní orílẹ̀-èdè US tí wọ́n retí òun fún irú ìpàdé báyìí má fi àkókò wọn ṣòfò nítorí pé òun kò ní físà àti pé wọ́n ti dènà òun láti wá sí US. Ṣùgbọ́n tí ẹ bá fẹ́ rí òun, ẹ mọ ibi tí ẹ ti lè rí òun. Àwọn ọ̀rọ̀ wọ̀nyí ni òǹkọ̀wé ní sọ fún àwọn akọ̀ròyìn nínú gbọ̀ngàn òkè Upper Chamber of the Art Gallery. Òǹkọ̀wé tí ó ti pé ọmọ ọdún 91 91 years tí wọ́n ń ṣe àfihàn ìyàlẹ́nu rẹ̀ tí ó sì tún ń ro ìtàn ayé rẹ̀ sẹ́yìn nígbà tí ó wà ní orílẹ̀-èdè US. Bóyá òun ti dáràn sẹ́yìn tàbí òun sì ti hùwà àìdá sí orílẹ̀-èdè Amẹ́ríkà tí òun sì tún ṣe lòdì sí òfin wọn tẹ́lẹ̀ rí. Síbẹ̀ ìgbésẹ̀ tuntun yìí kò ní ba ìbáṣepọ̀ òun pẹ̀lú àwọn ọmọ orílẹ̀-èdè Amẹ́ríkà jẹ́. Òun tún wá ń fi dá wọn lójú wípé òun àti àwọn òṣìṣẹ́ òun ti gba físà àlòpẹ́ títí kọ́rinkéṣe permanent visa nígbàkúgbà tí àwọn bá fẹ́ lọ ṣe àbẹ̀wò sí Autonomous Republic ti Jẹ̀gbà, èyí tí ó wà ní Abẹ́òkúta. Nínú ọ̀rọ̀ tí òun àti aṣojú US Ambassador ti Èkó sọ nípa kíkọ̀jálẹ̀ físà òun tí ó sì wá ń bi òun léèrè bí òun bá sì nífẹ̀ẹ́ láti rìnrìn àjò lọ sí orílẹ̀-èdè Amẹ́ríkà ní ọjọ́ iwájú. Ṣóyínká wá dáhùn lóhùn pẹ̀lú ìgboyà wípé kí ó gbé kúrò lọ́kàn rẹ̀ nítorí pé òun kò lè gbé ìgbésẹ̀ kankan mọ́ nípa rẹ̀. Ọ̀jọ̀gbọ́n Ṣóyínká sọ púpọ̀ nípa ìgbésẹ̀ tuntun tí orílẹ̀-èdè United States of America ń gbé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí wà nínú ìwé ìròyìn Punch. Emir ti Kano Mohammed Sanusi kejì ti sọ jáde síta wípé ìdojúkọ ohun ìnira tí ọrọ̀ ajé orílẹ̀-èdè ń kojú kò ṣẹ̀yìn ìkùnà yíyọ owó ìrànlọ́wọ́ kúrò láti bí ìgbà pípẹ́ sẹ́yìn. Sanusi sọ̀rọ̀ yìí jáde ní ọjọ́ Ìṣẹ́gun níbi ìpàdé Oxford Global Think Tank Leadership Conference. Ààrẹ àná tẹ́lẹ̀ rí ti ilé-iṣẹ́ ìfowópamọ́ orílẹ̀-èdè yìí Central Bank of Nigeria ṣe àlàyé wípé orílẹ̀-èdè wa yìí ìbá ti yàgò fún ìnira, ìpèníjà àti wàhálà ọrọ̀ ajé tí wọ́n bá ti gba ìṣèjọba ààrẹ àná ti Goodluck Jonathan láàyè láti tètè fi òpin sí owó ìrànwọ́ ní ọdún 2011. Bí ó tilẹ̀ jẹ́ pé ìnira ìrora máa wáyé ṣùgbọ́n ó máa kéré jọjọ sí eléyìí tí gbogbo ọmọ orílẹ̀-èdè yìí ń kojú lónìí nítorí èyí ni orísun ìfàsẹ́yìn tí ó ń ṣẹlẹ̀. Ó tún tẹ̀síwájú wípé nígbà náà lọ́hùn
àwọn ti ṣe ìṣirò rẹ̀ nínú Central Bank tí òun sì dúró wípé tí wọ́n bá yọ owó ìrànlọ́wọ́ subsidy money nígbà náà, ọ̀wọ́n gógó inflation yóò kúrò ní ìdá 11 sí ìdá 13 nínú ìdá ọgọ́rùn-ún 11% to 13%, ṣùgbọ́n òun yóò fà wálẹ̀ láàrin ọdún kan tí a kò sì ní máa wá kojú ìdá 30 nínú ìdá ọgọ́rùn-ún tí a wá ń kojú nísinsìnyí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Post. Àwọn iléeṣẹ́ elétò ààbò ti Nigerian Security and Civil Defence Corps ti ìpínlẹ̀ Anambra ti fi ọwọ́ ṣìkún òfin mú àwọn afurasí òṣìṣẹ́ elétò ààbò àìbófinmu aládàáni 5 kan illegal private security operative tí wọ́n sì rí ìbọn ìléwọ́ pump action rifle gbà lọ́wọ́ wọn nígbà tí wọ́n ṣiṣẹ́ wọn káàkiri ìlú Ọ̀ká. Apàṣẹ ti ìpínlẹ̀ State Commandant Mákàn Ọlátúndé ni ó sọ̀rọ̀ yìí jáde síta ní Ọjọ́rú nígbà tí wọ́n ń ṣe àfihàn àwọn afurasí náà ní olú iléeṣẹ́ wọn ti Ọ̀ká. Ọlátúndé ṣàlàyé wípé nígbà tí àwọn ń ṣiṣẹ́ káàkiri oríṣiríṣi ilé ìtura àti ilé ìtajà ńláńlá ní ìlú Ọ̀ká ní ọjọ́ Ìṣẹ́gun tí ń ṣe ọjọ́ 28 oṣù kẹwàá October 28 ọdún 2025. Ní nǹkan bíi déédé agogo 11 òwúrọ̀ 11 a.m. tí àwọn sì tún tẹ̀lé àkọsílẹ̀ tí ó lọ́gbọ́n nínú èyí tí ó ń ṣàfihàn àwọn ènìyàn lọ́kan-ò-jọ̀kan tí wọ́n wọ aṣọ àjọdá èyí tí ó jọ aṣọ àwọn elétò ààbò tòótọ́. Àwọn wọ̀nyí ni àwọn olóṣèlú gbà láti máa dá wàhálà sílẹ̀ kí ó tó di ọjọ́ 8 oṣù kọkànlá November 8 tí ètò ìdìbò sí ipò gómìnà yóò wáyé àti lọ́jọ́ ìdìbò. Ó wá dárúkọ àwọn afurasí náà gẹ́gẹ́ bíi Meka Ekene, ọmọ ọdún 43, 43, Peter Adetuchi Kelvin, tí òun jẹ́ ọmọ ọdún 28, 28, Sunday Akpan Idiom, ọmọ ọdún 45, 45, Enemoor Ifeanyi Chukwu, ọmọ ọdún 26, 26, àti Francis Ugochukwu Nwosu, ọmọ ọdún 28, 28. Ọlátúndé wá tẹ̀síwájú nínú àlàyé rẹ̀ wípé àwọn iléeṣẹ́ tí ó ń ṣiṣẹ́ náà jẹ́ Private Guy Company Department tí gbogbo àfojúsùn wọn dúró lórí gbígbá gbogbo àwọn ọ̀daràn, àwọn ènìyàn tí wọ́n jẹ́ kàńdá inú ìrẹsì láwùjọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ dànù, àti dídènà dídúnkòokò lájà mọ́ àwọn tí wọ́n ń dáàbò bo nǹkan síkíọ́rítì, dídẹ́kun kíkó irinṣẹ́ ìjà lọ́wọ́ lọ́nà àìtọ́ àti ìwà dídá nǹkan rú èyí tí ó lè ba àlàáfíà ṣíṣe ètò ìdìbò jẹ́. Ọ̀gá àwọn elétò ààbò Civil Defence wá tún tẹnumọ́ wípé gbogbo ipá àwọn àti ti àwọn elétò ààbò yòókù ni àwọn yóò sà láti rí wípé ètò ìdìbò tí yóò wáyé nínú oṣù kọkànlá November lọ ní ìrọwọ́-rọsẹ̀. Ó tún wá ṣe àfikún ọ̀rọ̀ rẹ̀ wípé ìwádìí ń lọ lọ́wọ́ lórí àwọn afurasí elétò ààbò èké àti pé lẹ́yìn ìwádìí àwọn ni àwọn yóò taari wọn sí ilé ẹjọ́. Nínú ìròyìn náà ni wọ́n ti ń rán gbogbo ènìyàn létí wípé ní ọdún 2020 ni ìwé ìròyìn Punch ṣe àkọsílẹ̀ rẹ̀ wípé iléeṣẹ́ Lagos State Environmental and Special Offence Enforcement Unit fi ọwọ́ òfin mú àwọn ọkùnrin méjì kan, Monday Job àti Razak Olóyèdé, pé wọ́n fi ara wọn hàn gẹ́gẹ́ bí òṣìṣẹ́ elétò ààbò. Job tó pe ara rẹ̀ ní ọlọ́pàá ń fi ọ̀kadà rẹ̀ ṣiṣẹ́ ibi ní àwọn ọ̀nà kọ̀ọ̀kan tí Olóyèdé náà tí ó pe ara rẹ̀ ní òṣìṣẹ́ ológun ń lo ọkọ̀ akérò rẹ̀ láti máa fi hùwà àìtọ́ èyí tí ó lòdì sófin káàkiri ojúnà Lagos-Abẹ́òkúta Expressway. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Punch bákan náà. Ìròyìn Lérèfé Toni kò ní jù báyìí lọ nítorí pé kí n lọ bẹ̀ oge. Ẹ tún pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn Lérèfé mìíràn láṣẹ Èdùmàrè. Ẹ má ṣe aláìlọ́kan sí YouTube channel Ìròyìn Lérèfé. Kí ẹ bá mi subscribe kí ẹ sì tún jọ̀wọ́ bá mi fi èròǹgbà yín ránṣẹ́ sórí rẹ̀ kí ẹ bá lè ní àǹfààní láti máa gbádùn ìròyìn Lérèfé síwájú àti síwájú sí i. Ẹ ṣé mo dúpẹ́ tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi. Ó dàbọ̀.